Òbí na Tinubu lẹ́kọ̀ọ́. Olùdíje fún ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú Labour ọ̀gbẹ́ni Peter Obi ti fìbò na aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ APC nítorí òun Peter ló ní ìbò tó pọ̀ jùlọ. Lóòótọ́ ni Tinubu ní ìjọba ìbílẹ̀ 11 tí Obi sì ní 9 péré, ṣùgbọ́n àpapọ̀ àwọn ìbò tí wọ́n dì ní ibi tí èrò pọ̀ sí jùlọ Obi ló mú ibẹ̀ tó sì fi ìbò náà na Tinubu. Àwọn ìjọba ìbílẹ̀ ńláńlá bíi Àlímọ̀ṣọ́ níbi tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ti máa ń pàṣẹ tẹ́lẹ̀ Obi ló mú ibẹ̀, bẹ́ẹ̀ ni Àmúwò Ọ̀dọ̀fin, Òṣòdì, Sọlọ̀ àti Ìkẹjà pàápàá. Ní àpapọ̀ ìbò 8,682,664 ni Peter Obi ní lápapọ̀, títí Tinubu sì jẹ́ 541,850. èyí ni pé bí 1,40 ìbò ní Obi fi ìdí aṣíwájú kalẹ̀. ọ̀rọ̀ náà sì ya gbogbo ìlú lẹ́nu. ìdí ìyàlẹ́nu yìí ni pé nígbàtí Tinubu wá láti ṣe kàmpéènì rẹ̀ parí ní Èkó lọ́sẹ̀ tó kọjá yìí, àwọn èrò tí wọ́n jáde kò jẹ́ kí onímọ́tò tàbí ẹlẹ́sẹ̀ rìn. èrò náà pàpọ̀ jù débi pé ààrẹ Muhammadu Buhari fúnra ẹ̀ kò ríbi gbẹ́sẹ̀ sí nígbà tó dé. bí Wàsíù Àyìndé sì ti ń kọrin ọmọ olódòdẹ ọmọ olódòdẹ, bẹ́ẹ̀ làwọn èrò náà ń hó tí wọ́n sì ń jó. kò sì sẹ́nìkan tó nígbàgbọ́ pé tó bá di ọjọ́ ìdìbò àwọn èrò rẹpẹtẹ yìí kò ní jáde dìbò fún un. èsì ìdìbò yìí kì í ṣe ohun tí yóò mú inú ẹnikẹ́ni dùn nínú àwọn APC, nítorí ìṣòro gbáà ní fún ẹni tó bá ń du ipò ààrẹ tí kò mú ìpínlẹ̀ tó ti wá. ìpínlẹ̀ méjèèjì tí wọ́n ń kí aṣíwájú Tinubu mọ́, ìyẹn Èkó àti Ọ̀ṣun, méjèèjì náà ló bọ́mọ lọ́wọ́ báyìí tí kò sì sí ohun tó lè ṣe. tí wọ́n bá ń ka iye àwọn ìpínlẹ̀ tí aṣíwájú Tinubu ní báyìí, ìpínlẹ̀ méjèèjì yìí kò ní sí níbẹ̀. èyí sì lè ṣàkóbá fún un nígbà tí wọ́n bá fẹ́ ka iye ìbò ìpínlẹ̀ lápapọ̀. ṣùgbọ́n ọ̀pọ̀ ìbò ṣì kù ní àwọn ìpínlẹ̀ káàkiri. ó sì dìgbà tí wọ́n bá ka kinní náà tán pátá ká tó mọ ẹni tó ṣáájú nínú àwọn olùdíje gbogbo.